olórí burúkú àtòkò wá balẹ̀jọ́ ẹran lọ́mọ tẹ́ ń pọ́n lépè ní ọ̀kan lọ́mọ. mo dára. now àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni ìdí tó fi ń ṣàwọn nǹkan tó ń ṣe. mo lẹ ti rí wèrè tí ń rojọ́. ó láwọn èèyàn kan sọ̀rọ̀ nípa Sunday Igboho. olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. ṣùgbọ́n Sunday Igboho gangan kọ́ ló sọ̀rọ̀ òun kọ́ ló praise rẹ̀ òun kọ́ ló yin rẹ̀ òun kọ́ ló sọ pé òun break record àwọn èèyàn kan ló sọ̀rọ̀ nípa ẹ̀. Lord Sky on the beat. Does it mean wípé ìyẹn fún ẹran lọ́mọ ní audacity láti máa sọ̀rọ̀ anyhow sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho. olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. ó wá ń fi Sunday Igboho wé pé ayé èèyàn kan ń bàjẹ́ ayé èèyàn kan ń dáa. That is ayé Olúọmọ ń dáa ayé olódì Ìgbòho. èèyàn kan ní progress èèyàn kan ní problem. Meanwhile nígbà kan àná ọ̀kan lọ́mọ yìí wà ìgà láti súnmọ́ Ìgbòho láti mẹ́tì Ìgbòho láti mọ̀ Ìgbòho ìgbà tó mọ̀ Ìgbòho tó mẹ́tì Ìgbòho ọjọ́ ńlá ọjọ́ ayọ̀ ló jẹ́ nínú ìgbésí ayé ẹ̀ lọ́kàn rẹ̀ nígbà náà. olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. òre tí wàá pẹ́ wọ́n ṣe èrè gbàgbé. mo lẹ ti rí wèrè tí ń rojọ́. A few moments later. ẹ jẹ́ sáré tírìtì bọ́ọ̀yì òpònú tí wọ́n ń pè ní bọ́ọ̀yì ọmọ anìdín kan báyìí tó ń pè ní Awikoko Àkàndá Ọ̀ràn. ṣẹ́dí bọ́ọ̀yì tí wọ́n ń pè ní Awikoko Àkàndá Ọ̀ràn yẹn tí wọ́n bá wo bọ́ọ̀yì yẹn dáadáa fún wọn tó bá ní nọ́zọ̀rù ẹni tó bá nójú inú ni o ẹni tó bá nójú inú tó bá ní nọ́zọ̀rù yóò mọ̀ wípé bọ̀bọ́ yẹn wọ́n ti sàlábà rẹ̀ táwọn èèyàn bá ní kí wọ́n pè ní sàlábà èdè lárúbáwá ni àmọ́ ohun tó súnmọ́ lédè Yorùbá ní pé tó bá náà sàlábà yàn bíi kí èèyàn ti ṣàṣemáṣe kán ti ṣépè fún kíkì máa wá ja onítọ̀hún tàbí kíyàn ti dalẹ̀ bíyàn bá wá dalẹ̀ kí ẹ máa wá rí àpẹẹrẹ orí burúkú yẹn lára onítọ̀hún òun nǹkan tó ń ṣe bọ́ọ̀yì tí wọ́n ń pè láwíkóńkó yẹn. ṣé ti rí ẹ̀dá tọ́lọ́hún dá mi tẹ bá lọ wo gbogbo program tí máa ń ṣe láyé mi ń lọ ń jálùyàn o gbogbo program mi láyé mi ń kọ́kọ́ lọ ń báyàn ṣùgbọ́n tó bá wá bá mi wá kábàámọ̀ o tó ìmọ̀ ní take it easy fún ẹ ló já sí pé àwọn kan ṣe máa ń pè mí ní ajàmájẹ̀bi lórí social media yìí tẹ bá wò ẹ lè rí ẹni tí mo kọ́kọ́ lọ àtáàkì rí mi hàn àtáàkì yàn ṣùgbọ́n mo máa ń defend wọ́n lé àtáàkì ẹni tó súnmọ́ mi ò kí wá lọ defend èèyàn o àmọ́ mi ní kọ́kọ́ lọ àtáàkì èèyàn mi dẹ̀ ń jálulẹ̀ onílé but tíyàn bá ya wèrè bí Awikoko bó ṣe ya wèrè tíyàn bá ya wèrè tó bá fò sínú ilé mi màá fẹ́ kúlẹ̀ ọwọ́ gbá wèrè dànù pé ẹ bá mi tẹ love like and share jàre àwọn wèrè hanga face kan yọjú mbẹ yẹn ẹ bá mi gbọ́wọ́lé love like and share ẹ dákun wèrè kan tẹ hanga face mbẹ yẹn lérí bú wo ló ń tẹ hanga face má ṣàǹfààní táyé ẹ fẹ́ bàjẹ́ wo ló ń tẹ hanga face mbẹ yẹn
ìwọ tó ń tẹ aga face bẹ́ẹ̀ ọwọ́ tó fi ń tẹ yẹn ò ní fi gba lẹ́tà ayọ̀ lọ́dún yìí tó ní mi mọ́ tó kàn pẹ̀lú máa tẹ aga face lórí péjì mi ìwọ tó ń tẹ aga face yẹn tí mò ń rí yẹn pẹ̀lú ọwọ́ tó fi ń tẹ yẹn ò ní fi gba lẹ́tà ayọ̀ lọ́dún yìí pẹ̀lú gọlọ́dọ̀ Ọlọ́run torí mọ́ tó dé so that mi lọ ń jálùyàn bẹ̀rẹ̀ tíyàn bá ẹ bá mi tẹ love like ẹ bá mi tẹ love like ẹ bá mi tẹ share ẹ bá mi tẹ ẹ dákun wèrè kan tẹ aga face bẹ́ẹ̀ so that mi ò lọ ń jálùyàn wàláì ṣẹ́dẹ̀ rí ẹ̀dá tọ́lọ́hún dá mi bíyàn bá wa bá mi tó bá ṣe aburú fún mi ìhun táwọn ẹ̀ máa fi ń sọ mí lẹ́nu lélẹ́yìí ò máa sọ fún yín o bíyàn bá ṣe aburú fún mi òun ló kọ́kọ́ ṣe aburú yẹn o ṣùgbọ́n abagidi wanullah you are welcome ẹ dákun yẹn admin mi ẹ bá mi wà standby tẹ bá ti rí anybody tó bá ti wí wóró ẹ bá mi dì lọ́wọ́ mú ẹ bá mi tẹ love like and share àbẹ̀ tí ọba wa bá mi tó bá wá kọlù mí ó wá lè máa béèrè tóun tí máa padà ṣe fún o pé ọ̀kan lọ́mọ kí ni mo gbé kí ló jù ìwọ ló wá bá mi ìwọ ló kí ni ìwọ ló wá bá mi ló jẹ́ pé bá bu aya lọ́kàn lọ́mọ má wá kọlù mí tí ò bá ti kọlù mí iná mi ò ní gbé ẹ bọ́ tó bá kọlù mí wà ní béèrè tó bẹ́ẹ̀ tó já sí pé bọ́ọ̀yì òpònú tí wọ́n ń pè láwíkóńkó yẹn tí ẹ bá wò dáadáa gẹ́gẹ́ mo yẹ sọ Sálíbù ń jà lára ẹ̀ torí wípé mi kì í ṣàbòsí talent because there was a difference between talent and wisdom. Èèyàn lè ní talent tó lọ́hún fún lẹ́bùn àwọn ẹ̀bùn kan ṣùgbọ́n kó má ní wisdom tó má ní làákàyè ló já sí pé onílàákàyè ló bá talent because ẹni tó lọ́ bá fún ní wisdom wèrè ló ń tẹ anga face yìí náà wèrè bú ló ń tẹ anga face yìí lọ wò náà lady bú ló ń tẹ anga face má ṣe àǹfààní wo ló ń tẹ anga face yìí náà ó yá wèrè ni ìwọ tó ń tẹ anga face yẹn mọ́tò fẹ́ pa ẹ́ ni ìwọ tó ń tẹ anga face yẹn ó fẹ́ kúkú òjijì ni ìwọ tó ń tẹ anga face lórí péjì mi yẹn mọ́tò fẹ́ pa ẹ́ ni ó fẹ́ kú dànù ni wèrè yẹn dànù wọ́n ń bọ̀ o ó dẹ̀ ń gbọ́wọ́lé anga face lórí péjì mi wọ́n ṣépè fún ẹni ẹ̀yin admin ẹ bá mi wò jáde di lọ́wọ́ mú jọ mọ́tò fẹ́ pa ẹ́ ni ṣé lọ́mọ wá tanga face lórí péjì mi wèrè kọlù ẹni ṣé ó ṣílé wọ̀ ni ó ti ń gbọ́wọ́lé o mi ò máa rí tí mọ́tò fẹ́ pa ìwọ tó ń tanga face yẹn ni má wọ̀ dé báyìí tán má farabalẹ̀ wọ ẹ jáde tó bá ní pé ta ló ń gégi ń bẹ̀ yẹn ó lóun àgémọ́ ní àgémú ẹ náà nìyẹn ìwọ tó ń tẹ aga face yẹn ṣá lọ mọ̀ pé àtẹ̀mú ẹ ló ń tẹ̀ lọ́wọ́ yẹn o ó dẹ̀ dájú pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọwọ́ tó fi ń tẹ̀ yẹn ṣá lọ yọ rẹ kó nẹni tó máa gba lẹ́tà ayọ̀ lọ́dún yìí ìwọ tó ń tẹ aga face tó ń tẹ ojú olóńgbò yẹn tó ń tẹ lórí péèjì mi yẹn tó bá ń fi ìgbálẹ̀ tó bá fi ń wọ́n oríire lọ́dún yìí kò ní délé yín kò dẹ̀ ní dọ́dọ̀ ẹ ṣùgbọ́n ìwọ tó bá ń tẹ love like tó dẹ̀ ń share program mi bó ṣe lè wùn kí oríire ṣe wọ́n tó nínú ayé wàá bá wọn ṣe oríire lọ́dún yìí torí mi kì í kọjá àyè mi máa ń dúró sórí ọwọ́ mi ni so that kò ní bàjẹ́ fún ẹja rẹ̀ Ismail Adémọ́lá ọmọ alálùbáríkà Aliwoye you are welcome Ajabasira Arora thank you very much as I was saying nítorí mi fẹ́ program eégún pọ̀ jù lẹ́nu mo busy gan mi ò ń ṣàbòsí talent ṣùgbọ́n wisdom ó ṣe àgbà talent ẹni tọ́lọ́run bá fún ní wisdom òun náà ń pè ní ekima àwọn kan sọ pé ẹni tá a bá fún ní ekima wàkọ́dí vauzon aziman ẹni tá a bá fún ní ekima tá a bá fún ní wisdom tá a bá fún ní làkàyè Ọlọ́run ní oore tá a ṣe fún òkèrè
Fawzan aziman, oore tó pọ̀ la ṣe fún. Ṣùgbọ́n gbà míì bí èèyàn bá ní talent tí ó bá ti ní wisdom, àdánwò tó máa ní irú ẹ̀ ní wèrè tí wọ́n ń pè Akanda Oran Awikoko yẹn ní. Tẹ́ bá wò ẹ rí pé èmi ò ń ṣàbòsí o, Ọlọ́run fún ní talent. Ṣùgbọ́n bá tó fún ní talent ó wá yọ fuse àlùbáríkà kó lára ẹ̀. Ẹ gbọ́, Ọlọ́run fún ní talent. Ṣùgbọ́n Ọlọ́run wá yọ fuse àlùbáríkà Ọlọ́run yọ kó lára ẹ̀. Ló fi ń ṣiṣẹ́ bí erin, ló fi ń jẹ̀jẹ̀ ìlérí. Kò wá sí ohun tó fà táyé ẹ̀ fi bàjẹ́ bí level táyé ẹ̀ bàjẹ́ dé ẹ̀ kọjá wípé ó jẹ́ ẹnìkan tó já sí wípé alágàbàǹgebè ni. Ẹ gbọ́, tẹ́lí gbogbo tó bá di jẹ́ alágàbàǹgebè ṣekúṣẹyẹ. Àbẹ́gbọ́, báyé wọ́n ṣe máa ń bàjẹ́ bẹ́ẹ̀ láyé Awikoko ṣe bàjẹ́ yẹn. Torí pé tí ẹ bá ń wò ẹ máa lérò kó bóyá ó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ni ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wípé bó ṣe wà yẹn inú àwọn #1 enemy olóyè Sunday Igboho ni bọ̀bọ̀ tí wọ́n ń pè l'Awikoko yẹn. Kí ni ìdí tí mo fi ń sọ̀rọ̀ tí mò ń sọ yẹn máa gbọ́ o. Kí ni ìdí tí mo fi ń sọ yẹn máa gbọ́ o. Torí wípé kò dédé ń bínú ọmọ àlè ló ń fa o. Bá mi tẹ love, like and share, mi tẹ love. Afa Aliwoye, Aji Ismail Ademola, bá mi tẹ love, like, ẹ má tẹ love, ẹ má gbọ́ wọlé. Ismade jáde, Ismade Ademola, bá mi tẹ love. Ajiwole, Aliwoye, ẹ má mi tẹ love. Ẹ dákun. So that ẹ rí wípé ó ń pretend lójú ara ibi ó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho. #1 enemy Sunday Igboho òun ni boy tí wọ́n ń pè ní Awikoko. Eléri ibú ààrẹ ẹlòmí kú lè má mẹ́rin tó ń jẹ́ Awikoko. Jẹ́ ń fi hàn eléri ibú ààrẹ lélẹ́yìí. Ó dùn mí pé mi ò sí nílé ní kí n lo sísítẹ́ẹ̀mù mi kí n wá fi gbá ẹ ní ọ̀rọ̀ burúkú gidi. Eléri ibú ààrẹ òun ni ọmọ àlè ààrẹ lélẹ́yìí. Má ṣàǹfààní tó ń pè l'Awikoko lélẹ́yìí. Eléri ibú wèrè lélẹ́yìí. Ó máa ń ròyìn ẹ̀ pé òun ti ń sọ̀rọ̀ nínú rédíò nsìn ó ti lé ní 30 years ó lé ní 25 years ẹ wá bá ń bèrè àlùbáríkà dà lára ẹ̀. Ọlọ́run ló yọ fuse àlùbáríkà kó lára ẹ̀ o. Ọlọ́run ló yọ fuse àlùbáríkà kó lára ẹ̀. So that ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí mo wá sọ ibi ọ̀sẹ̀ méjì tí gbogbo ẹja rọyìn tí gbogbo àwọn ọ̀pọ̀lọ́ nú òjò tí gbogbo wọn fò bọ́ta pọ̀lọpọ̀lọ mo ní wèrè ní gbogbo yín ní ẹ̀gbádùn ní gbogbo yín lè dì mí lọ́wọ́ mo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ̀mí yóò gbé. Àmọ́ mo pọ́n ẹni tó deserve àpọ́nlé ni mo pọ́n lé. Ẹni tó deserve àpọ́nlé òun ni mo fún ní àpọ́nlé. Ni mo ṣe dọ́gbọ́n kásẹ̀ kó lórí ẹ̀. Mi ò kó lórí ẹ̀ o. Mo kàn fi ọ̀rọ̀ yẹn sí pending ni. Mi ò kó lórí ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá bá ti fi sí pending tá ti wò pé kí gboro ti ẹ̀ sinmi díẹ̀ wọ́n á send fídíò Akanda Oran Awikoko yẹn wá send ẹ̀ sí mi lánàá. Náà ó ti kọ́kọ́ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tí àwọn kan pè mí sáàkíyèsí pé nóun ń bọ̀ fọ́kàn lọ́mọ. Mo dẹ̀ pé àwọn tó súnmọ́ lóyè Sunday Igboho náà mo gbọ́ nǹkan báyìí o. Ẹ sọ fún pé ẹ̀jẹ̀ kó má bọ̀ wá á bá mi nígboro. Ṣùgbọ́n ẹ sọ fún pé tó bá ti ń bọ̀ kó má mú orúkọ Sunday Igboho dání o. Tó bá fẹ́ jáde fún mi kó jáde fún mi normal kó wá bá mi bọ̀ kó má mú orúkọ Sunday Igboho dání o kó má fi kẹ́wọ́ o. Tó bá mú orúkọ Sunday Igboho dání òun ló máa ya àtìró tó lọ bàtà ẹsẹ̀ kan o ọmọ àtìró ni o. Mo nídìí eléyìí ẹ kìlọ̀ fún o. Àwọn tí mo wá rán sí wọ́n dẹ̀ jẹ́rìí pé àwọn kìlọ̀ fún. Àmọ́ ìgbà kìlọ̀ ẹ̀ yẹn ló máa jẹ́ kó wá gba àbùkù lénìí. Àìgbà ìkìlọ̀ ẹ̀ ló máa jẹ́ kó wá gba àbùkù. Torí pé tájá bá ń sínwín ẹ sọ fún pé kó máa mojú iná. Awikoko Akanda Oran
tí orí ẹ bá dàrú tí ohun tó ń mú yẹn bá ti yí orí ẹ torí ẹ bá ti dàrú tó bá ti ya wèrè wojú tèmi ọ̀kan ọmọ náà ń pè mí o má ṣe wèrè déwájú tèmi ṣùgbọ́n má ya wèrè déwájú mi ẹ mú ẹ kì ẹran bí rẹ̀ kọ́ sojú rí ohun tó fẹ́ mọ̀ tó wà láàrin ìgbà tó lóye Sunday Igboho yẹn ohun tó fẹ́ mọ̀ tó fi béèrè pé kí ni Sunday Igboho ṣe fún mi yẹn tí n bá sọ ohun tó ṣe fún mi ìwọ gan fúnra rẹ̀ wá kórìíra Sunday Igboho orí ẹ ti dàrú tí n bá sọ ohun tí Sunday Igboho ṣe fún mi pẹ̀lú ẹ̀rí tó dájú tí máa fi hàn gbogbo ayé wà á kórìíra Sunday Igboho wà á mọ̀ pé inú àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Sunday Igboho nìwọ náà wà torí pé ó mọ̀ ó fẹ́ jẹ́ kí n sọ ohun tí Sunday Igboho ṣe fún mi ni mo dẹ̀ má padà sọ o torí wọ́n ló béèrè fún ìwọ ló béèrè fún o torí pé ọ̀rọ̀ tí gbogbo ayé ti mẹ́nu kúrò lórí ẹ̀ ìyẹn ni wọ́n ṣe wá lọ gbé wá padà ó ṣe wá ń play fídíò mi ó ṣe wá lọ play fídíò ọmọ Èkó ó ṣe wá lọ play àwọn fídíò bí wọ́n ti bú Sunday Igboho ìbẹ̀rẹ̀ tí máa mọ̀ pé #1 olórí burúkú ayé àti ọ̀run náà ń pè ní ọmọ àlè tí wọ́n ń pè láwíkoko yìí #1 olórí ibú ni ẹ lọ study program ẹ̀ dáadáa ìtàn pé ọ̀tá Sunday Igboho ni pé gbogbo bí tó bá ti bú Sunday Igboho ló máa gbé wá sórí péèjì ẹ̀ gbogbo bí tí wọ́n bá ti lè bú Sunday Igboho my dear sister mo wà láká mo rí message yín my dear sister then I respect you so much my dear sister mo wà láká thank you very much ṣé ti rí ẹ jẹ́ kí n gbáwèrè lórí burúkú Awikoko yẹn lọ́rọ̀ díẹ̀ máa play n tó sọ gbogbo ilé máa gbọ́ ohun tó sọ o tó bá wá deserve kí n gbà lọ́rọ̀ ẹ mọ̀ bí ó deserve ẹ mọ̀ ṣùgbọ́n ní tí mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Igboho àtẹ̀yin tẹ́ jẹ́ family Sunday Igboho ni pé inú ọ̀tá Sunday Igboho l'Awikoko wà inú ọ̀tá Sunday Igboho inú olórí burúkú ẹ̀dá ọ̀tá Sunday Igboho ni Awikoko wà ẹ má lọ wo gbogbo bí tó bá ti bú Sunday Igboho ó máa wá padà wá play ẹ lórí page ẹ á wá ṣe bí pé òun fẹ́ gbèjà Sunday Igboho ó fẹ́ kí gbogbo ayé rí ẹlẹ́yà Sunday Igboho ni ẹ̀yin tí ẹ rí àwọn tí wọ́n rí tẹ́lẹ̀ ó fẹ́ kí wọ́n rí ẹlẹ́yà Sunday Igboho ni torí tó bá rí Sunday Igboho ṣe ẹlẹ́yà má wá sọ́dọ̀ tèmi torí pé ẹlẹ́yà Sunday Igboho ọwọ́ mi ló wà wàláhì tàláhì ọwọ́ mi ló wà ìwọ ló fẹ́ kí n padà síbẹ̀ o ṣùgbọ́n màá kàn dé wọn gasẹ̀ lẹ́nìí tó bá bí babaláku bá ẹ̀dá ó gbọ́ Awikoko tó bá bí babaláku bá ẹ̀dá tó padà wá bá mi tó bá wá ń bọ̀ kó tó wá mú orúkọ Sunday Igboho dání kó tó mú wá bá mi tí mi ò bá bọ́ aṣọ kó lára Sunday Igboho tí n bá bọ́ aṣọ kó lára rẹ̀ call me bastard ìwọ tó rí ẹ ti dàrú yìí ìwọ má ṣàǹfààní ẹ̀dá yìí wà wá mọ iye tí wọ́n ń ta Igboho lọ́jà àgbáyé ṣé mi tí mo sọ pé ìyàtọ̀ wà nínú torí ọ̀sà tẹ́ntó popular ṣé bí mi mọ̀ nǹkan tí mò ń sọ ṣé bí mi mọ̀ nǹkan tí mò ń sọ wà wá mọ̀ ihun tó wà lábẹ́ ihun tí Sunday Igboho ṣe fún ìjọba tí wọ́n fi ń wa àti ihun tó ṣe tó fi lọ attack ẹ̀ ní July 1st ṣé tó gbé àwọn ń tún ayé wọn sọ ohun tó ṣe oh my God wọ́n ló búkú rẹ̀ ó dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ àbí ihun tí Sunday Igboho ṣe fún èmi fún ara mi ṣó fẹ́ kí n sọ pẹ̀lú àwọn èrè tó dájú tó má bí bàbá ńlá kú bàbá ẹ̀dá sí wa ẹ bá mi tẹ love like and share ẹ bá mi tẹ love like and share. Hold on. Hello. Mo wà lórí program. Mo wà lórí program kí ló ṣẹlẹ̀? Hello? 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 Hello?
ẹni tó ń pè mí yẹn kó máa pè mí lásìkò kẹ́nikẹ́ni máa pè mí lásìkò yìí o. Phone call completed. Kẹ́nikẹ́ni máa pè mí lásìkò yìí o. Kẹ́nikẹ́ni kó máa pè mí lásìkò yìí mọ́. Ṣé ti rí iṣu ẹni ló ń tọwọ́ ẹni bèpo o. Awikoko Akanda ọ̀ràn ló ti fẹ́ kó bá Sunday Igboho. Mr. Wisdom, inú mi dùn wípé before this program, you know everything. I called you and then I mentioned wèrè Akanda ọ̀ràn yìí. I mentioned him. But onóhun ya wèrè ni. Ṣòdìkí Sálíbù tó ń ṣe yẹn wàá rí pé èmi ni màá júwe odò tó máa lọ wẹ Sálíbù ẹ sí fún ẹ. Ẹ bá mi tẹ love, like and share. Incoming call. Press Uconnect phone button. Phone call completed. Mo wà lórí program, má pè mí lásìkò yìí mọ́, mo wà lórí program. So that tó máa bí bàbá ẹ rẹ mo tún sọ lẹ́ẹ̀kan sáré kónkó tó máa bí bàbá ẹ tó máa bí bàbá ẹ rẹ Awikoko tún padà wá kò tún wá mórúkọ Sunday Igboho dání wàá mọ̀ pé wàá wá mọye tí wọ́n ń tà lọ́jà àgbáyé torí wípé mi ì mọ problem ẹ tó ní Akanda ọ̀ràn torí pé lẹ́yìn ìgbà tí gbogbo ayé ti mẹ́nu kó lọ́rọ̀ Ìgbòho wá rí pé lórí péèjì ẹ gan wọ́n ń sọ fún ẹ pé kí ni problem ẹ tó bá máa jọ́ ṣàká tó bá máa jọ́ ṣoko èwo ni ọ̀ṣàkà ṣoko Yorùbá nation ó ti fọ́ a mọ̀ pé ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò ní ibi tó ń lọ àmọ́ lójú ayé Sunday Igboho ṣó ti kú ni no sorry Awikoko ìwọ ló yẹ no lójú ayé Sunday Igboho kọ́ nígbà Sunday Igboho wà nílé òun ṣe bí ẹni tó ń tẹ̀lé Yorùbá nation ìsìn tí ó pé Igboho wá sí nlé mọ́ Igboho ò sí nlé ó wá padà wá yí padà ó wá ń dé bí ẹni tó tún tẹ̀lé Bọ́lá Tinubu táwa dẹ̀ mọ́ tó wà lábẹ́ Bọ́lá Tinubu tó ń tẹ̀lé ṣó fẹ́ kí n gbé àwọn èèyàn débẹ̀ ni eléri ibú ṣùgbọ́n àwọn ò ní bẹ́ẹ̀ jà tó bá wà ń wérò àwa ń wérò inú ọkọ̀ yẹn a ní sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n stop ọ̀ṣàkànṣoko ó mọ̀ kí Bọ́lá Tinubu ni mò ń ṣiṣẹ́ fún náà ó dẹ̀ mọ̀ wípé at least Yorùbá nation kò sọ́nà ń bẹ̀ ló ṣe padà wá jẹ́ pé èmi ló wá fẹ́ fi tajà ẹ́ èmi ló fẹ́ fi tọ́pìkì ẹ́ yẹn Awikoko Akanda ọ̀rọ̀ wá jẹ́ pé èmi ló fi tọ́pìkì ẹ́ ó wá ń béèrè kan ṣùgbọ́n tó bá mọ̀ nǹkan tó bí bàbá ẹ̀rẹ́ mo tuntun sọ o tó padà kó wá béèrè pé kí ni Sunday Igboho ṣe fún mi màá wá sọ ohun tó ṣe fún mi fún gbogbo ayé torí pé tí màá kébé okun ńlá káyè ó sọ̀rọ̀ kan ó ní wípé ẹ máa wọ̀ kan lọ́mọ yìí o ìgbà kan ló ń wá láti súnmọ́ Sunday Igboho o onígbà kan ló súnmọ́ Sunday Igboho Sunday Igboho wá di gbà kólẹ̀ níwájú mi ó jẹ́ kó mọ̀ pé ajá tó rí ni tó ń jùrù tó wá di ẹni tó ń rí ni tó ń gbó ó jẹ́ kó mọ̀ pé èèyàn kan ti ṣe kíní kan fájá yẹn nìyẹn ṣé èmi tí mò ń pọ́n olóyè Sunday Igboho lé ńgbà yẹn tó wá dẹni tí ó wà níyì tí ò ní value lójú mi wọ́n ń sin ló jẹ́ kó mọ̀ kó ti ṣe wọ́n fún mi nìyẹn ṣùgbọ́n tó bá kí n túṣu dé sàlẹ̀ kòkò wà kọ́ lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho kí ló dé tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi wà ní kí ló dé tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi ṣebí ilé ẹ̀ ní Yahya Gambari wà tẹ́lẹ̀ tó wọ́n fi sí wà ní kí ló dé tó fi yọ̀ǹda ẹ̀ fún mi wọ́n tó lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho pé ọjọ́ tí páńpẹ́ mú bọ̀bọ̀ tó wà ní Belfast yẹn bọ̀bọ̀ tó wà ní Belfast yẹn ìgbà tí páńpẹ́ mú lọ́wọ́ kó lọ bèèrè pé ipa wo ni olóyè Sunday Igboho kó ń bẹ̀ ìyẹn tó wá kéré o wọ́n tó wá lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho pé kí lẹ ṣe fọ́kàn lọ́mọ gan-an níjọ́ tí ó mú ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ yín ó di mẹ́ta o wọ́n tó wá lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho wípé àwọn tó lọ àtáàkì ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà kí lẹ mọ̀ ń pa ẹ̀ ó di mẹ́rin o wọ́n wá lọ bèèrè pé ọjọ́ tí Yahya Gambari ṣe fídíò
tó fi pe ìyàwó mi tó fi bú ìyàwó mi tó sọ̀rọ̀ IVF ẹni tó ń ran ibo ní Gàbàrí ti ṣe fídíò yẹn ó di 5 assignment nìyẹn fún ẹ jẹ́ kí n dúró lórí ẹ̀ gbogbo tí mo sọ yìí ló wá ní ẹ̀rí tó wá fẹ́ kí n kó ẹ̀rí yẹn jáde tó wá bí bàbá ẹ̀ látó padà wá wá mọ̀ pé tó wá bí bàbá ẹ̀ látó padà wá wá mọ̀ ìhun tí Sunday Igboho ṣe fún mi tí wọn náà bá lè gbàrú ẹ̀ wo lórí burúkú máa ń ṣàǹfààní yìí ìwọ lórí burúkú máa ń ṣàǹfààní yìí ẹnjìníà Kọ́lá Àlàtó pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo ohun tó bá fọwọ́ ẹ ṣe láyé ò ní jèrè ẹ̀ ìhun tí Sunday Igboho ṣe fún Nàìjíríà àti ohun tí Sunday Igboho ṣe fún èmi pásọ́nà ìwọ ẹnjìníà Kọ́lá Àlàtó yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Sunday Igboho ṣe fún mi wọ́n máa ṣerú ẹ̀ fún ẹ ìwọ lórí burúkú máa ń ṣàǹfààní yìí tẹ́ bá ní ẹja wèrè ẹja tún bẹ̀rẹ̀ but this time around ẹ má mọ orúkọ ẹ̀yin MC Olúọmọ ọmọ pé bẹ́ẹ̀ MC Olúọmọ ló ránṣẹ́ ẹ wò MC Olúọmọ wà lọ́tọ̀ èmi àti Sunday Igboho wà lọ́tọ̀ ni ìhun tó ṣe fún mi kò kan MC Olúọmọ tẹ́ bá fẹ́ kí yẹn wá ká lọ síbẹ̀ ẹ wò ká wá tún kiri sàlẹ̀ kòkò àmọ́ nítorí rẹ́kọ́ọ̀dù gbogbo ayé ẹgbọ́n tí Awikoko Akanda ọ̀rọ̀ ẹgbọ́n tó sọ ń pa mi ká tó lọ síbẹ̀ bísímìláì ẹ máa gbọ́ o. olórí burúkú àtòkò wa balẹ̀jọ́ ọmọ ìrankíran tí wọ́n ń pè ní ẹran lọ́mọ tẹ́ ń pọ́n lé pè ní ọ̀kan lọ́mọ. now àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kennedy tó fi ń ṣàwọn nǹkan tó ń ṣe ọláwọn èèyàn kan sọ̀rọ̀ nípa Sunday Igboho ṣùgbọ́n Sunday Igboho gangan kọ́ ló sọ̀rọ̀ òun kọ́ ló praise rẹ̀ òun kọ́ ló yin rẹ̀ òun kọ́ ló sọ pé òun break record àwọn èèyàn kan ló sọ̀rọ̀ nípa ẹ̀. does it mean wípé ìyẹn fún ẹran lọ́mọ ní audacity láti máa sọ̀rọ̀ anyhow sólóyè Sunday Adéyẹmọ Igboho ó wá ń fi Sunday Igboho wípé ayé èèyàn kan ń bàjẹ́ ayé èèyàn kan ń dáa that is ayé Olúọmọ ń dáa ayé olódì Igboho èèyàn kan ní progress èèyàn kan ní problem. Meanwhile nígbà kan àná ọ̀kan lọ́mọ yìí wà ìgà láti súnmọ́ Igboho láti mẹ́tì Igboho láti mọ̀ Igboho ìgbà tó mọ̀ Igboho tó mẹ́tì Igboho ọjọ́ ńlá ọjọ́ ayọ̀ ló jẹ́ nínú ìgbésí ayé ẹ̀ lọ́kàn rẹ̀ nígbà náà ọ̀rẹ́ tí wá pẹ́ wọ́n sì rí gbàgbé. ní sùúrù point of correction àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ayé tá a wà yìí bákan kọ́lọ́kọ́lọ́ báyìí ni ọkà gbàdé inú ọkà kì í jẹ ọkà ẹranko tó ń jẹ ọkà lọ́kà ń jẹ Yorùbá ni mo sọ fún ẹ tó mọ̀ kó gbọ́ Yorùbá bákan nìyàn ṣe máa mọ́ra wọn ṣó yẹ bí mo ṣe mọ Sunday Igboho tó bá mọ̀ fún ẹ mọ́ mo yẹ mọ Sunday Igboho ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni Sunday Igboho tí wọ́n ń pè ní Mickey tó wà ní Mushin ẹ̀gbọ́n tèmi ni true ẹ̀ ni mo bá mọ Sunday Igboho ọdún tí mo fẹ́ ṣe wedding l'Amẹ́ríkà ní 2019 mo ti ń bá Sunday Igboho ṣe kó tó di pé mo bá àwa padà wá meet one on one 2019 tí mo fẹ́ ṣe wedding l'Amẹ́ríkà ṣó yẹ lọ bèrè àwọn tó bá ní jíǹkù yẹn lọ́wọ́ mo invite Sunday Igboho mo invite brother mi Mickey tó ń pè ní Kapo ní Mushin Kapo mo invite Kapo mo dẹ̀ invite MC Olúọmọ gba MC Olúọmọ tí jẹ́ chairman mo invite àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo ṣe jingle fún kò tẹ́ tí ó mọ̀ kí mo ṣe jingle mo invite woman kan láti Dublin wife ló ní pé òun fẹ́ kí woman yẹn wá ìyá tó ń pè ní Yewe mo invite àwọn èèyàn káàkiri but alhamdulillah brother mi Mickey wọn ò lè wá
Sunday Igboho náà kò lè wá MC Olúọmọ nìkan ló wá ọjọ́ yẹn MC Olúọmọ kọlà sí mi lẹ́mìí torí pé àsìkò yẹn ni wọ́n ń fa wàhálà chairman kò ṣe chairman lọ́wọ́ kó tó wá di pé MC Olúọmọ gan ti wọ́n ti kọ́ tó pé àwọn ò lè wá mọ́ ó kú ọ̀la ọjọ́ yẹn ni wọ́n dé tí MC Olúọmọ fi kọlà sí mi lẹ́mìí àtijọ́ ń ṣe bọ̀ tipẹ́ Ìgbòho ló wá ní tí n bá wá sí Nàìjíríà òun fẹ́ kí n mú ìyàwó mi wá kí òun ṣó ti rí ìwọ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ o ó ní kí n mú ìyàwó mi wá kí òun nìbàdàn mo wá mú ìyàwó mi lọ kí Ìgbòho nìbàdàn nígbà tí mo débẹ̀ inú àkọ́kọ́ àdánwò tí mo pàdé lára Ìgbòho pé ó dá kíyàn máa wòyàn lókèrè tó bá súnmọ́ àdánwò ni wọ́n ní súnmọ́ ara ẹni là ń mọ̀ ṣe ẹni ọjọ́ tí mo wá mú ìyàwó mi lọ bá Ìgbòho ní Ìbàdàn ìyẹn Ajakudi ó dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn jọ máa ń sọ tẹ́lẹ̀ pé Ajakudi ń wojú Ọlọ́run tọ́lọ́run dẹ̀ máa bá mi dá lóhùn torí pé ó sọ náà rẹ̀ pé mò ń bẹ Ọlọ́run ọmọ alhamdulilayi mo ti bọ́kùnrin mo ti bóbìnrin kò sí kẹta ọmọ ṣùgbọ́n Ajakudi náà òun náà máa bí tiẹ̀ fún mi pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run àwa dọ́dọ̀ Ìgbòho ní first time takọ́ máa lọ síbẹ̀ mo dìde mo lọ tọ̀ kí n tó dé láti ibi tí mo lọ tọ̀ Ìgbòho ti múṣẹ́ ìyàwó mi ìwọ̀n tó fẹ́ gbọ́ nìyẹn o ìwọ mú àlè tó ń pè láwíkókó yẹn o ìwọ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ o Ìgbòho ti múṣẹ́ ìyàwó mi torí bẹ́ẹ̀ yín lẹ̀ mọ̀ Ìgbòho àwa ta súnmọ́ Ìgbòho mọ Ìgbòho àmọ́ level Ìgbòho àmọ́ bó ṣe ń lọ ní gbòòrò èmi ò sọ pé Ìgbòho àmọ́ bí ó ṣe ń lọ ní gbòòrò èèyàn ń pè mí mọ rí pè kọ́ o àwọn ọmọ bó ṣe ń lọ àwọn ọmọ rí pè àwọn mi mọ rí pè Ìgbòho ọmọ gbòòrò kọ́ o Ìgbòho ó ti mú Ìgbòho ti múṣẹ́ ìyàwó mi tó wà mọ bó ṣe ń lọ ní gbòòrò mo wá múṣẹ́ ìyàwó mi nìyẹn wá sọ fún ìyàwó mi pé mo ní àgbo kan lọ́wọ́ ìyá bàbá mi ló fún mi tí ẹni bá ń wojú Ọlọ́run bá fi lè mu àgbo yẹn kò ní mú oṣù yẹn jẹ lójú ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ tí n bá parọ́ kó jáde lójú ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ mo dé láti restroom ìyàwó mi sọ fún mi pé kọ́ lọ́mọ Ìgbòho bóun sọ mo ní kò ń bẹ sàkáni jáde bọ́lẹ̀ ń bẹ sàkáni ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin tẹ́ pé ó ń bẹ lọ́hun tèmi dẹ̀ ti ṣàbíamọ́ ohun pé àbọ̀kan lọ́mọ òfẹ́ kí n bímọ ní Ìgbòho ṣúọ̀ kí ní ká ṣúọ̀ mo ní tó bá rí bẹ́ẹ̀ sọ fún wọn fún ààrẹ ó sọ fún Ìgbòho Ìgbòho wá gbé àgbo kan fún mo sọ pé mi ò ní trust inú àgbo yìí ojú ọ̀nà tá a kó nìbàdàn à ń lọ Abẹ́òkúta mo gba àgbo mo dàgbò nù láti Ìbàdàn Àjàdé Ṣàgámù ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí wàláì tí bá parọ́ Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí mi Ajakudi tí bá parọ́ kóun náà máa jẹ́rìí ojú ọ̀nà ni mo já Ajakudi sí tó láti Ìbàdàn Àjàdé Abẹ́òkúta Ṣàgámù ni ọ̀nà Ṣàgámù ni mo já sí lọ́dún náà pé kílódé kí ni ìgbàgbọ́ tó nínú àgbo tó yìí àwọn onígbàgbọ́ nínú àgbo mo nígbàgbọ́ nínú Ọlọ́run kó tó wá di wípé lẹ́yìn ìgbà yẹn ni wàhálà wá ṣẹlẹ̀ láàrin mi àti bọ́ọ̀lù tó wà ní Belfast yẹn Saidi láì mọ̀ wípé àṣé ẹni tí ó ṣe àrìnà kò fàdìyẹ náà ló ṣe àfẹ́ẹ̀rí fáyán kó tó wá di wípé Ìgbòho yìí náà ló wá bá mi oh my mi lè tí ìtàn àti sọ àwọn ọ̀rọ̀ yìí o mi náà ti sọ àwọn ọ̀rọ̀ yìí o but Awikoko lérí ibú wọlé bẹ́ẹ̀ kí n sọ àwọn ọ̀rọ̀ yìí o ọ̀pọ̀lọpọ̀ kó lórí ẹ̀ ẹ máa gbọ́ wèrè lọ ẹ jẹ́ n kó lórí ọ̀rọ̀ yẹn story tí mo ń sọ yẹn ti long story tó dẹ̀ ní àwọn ẹ̀rí tó dájú nú ẹ jẹ́ n kó lórí ẹ̀ ẹ máa gbọ́ wèrè yìí lọ máa gbọ́ lọ. tọ́ ẹjọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni Ìgbòho ládìẹ funfun tí ọmọ rẹ̀ lágbà ayé wà ìgà láti súnmọ́ Ìgbòho. mo súnmọ́ yìí díẹ̀ ni o. láti mẹ́tì Ìgbòho láti mọ̀ Ìgbòho. ìgbà tó mọ̀ Ìgbòho tó mẹ́tì Ìgbòho ọjọ́ ńlá ọjọ́ ayọ̀ ló jẹ́ nínú ìgbésí ayé ẹ̀ lọ́kàn rẹ̀ nígbà náà.
òre tí wàá pẹ́ wọ́n sì rí gbàgbé. ẹjọ́ ọ̀kan lọ́mọ kọ́ ẹjọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni. point of correction jẹ́tàrí correct yẹ gbogbo ọdún tó ń fi bá Ìgbòho ṣe láyé mi ò ní àǹfààní mi ò jàǹfààní Ìgbòho kankan o tó bá òun náà ń gbọ́ ó sì wà láyé o kọ̀ọ̀kan sí láàyè ẹ̀ ni o mi ò jàǹfààní ẹ̀ kankan inú ayé inú rẹ́kọ́ọ̀dù Ìgbòho fún mi ní 100,000 rí láyé lẹ́ẹ̀kan kò dẹ̀ sí ọjọ́ tí mo lọ sí ilé Sunday Ìgbòho láyé tí mi ò ní ná less than 200,000 ilé ẹ̀ mo ní rẹ́kọ́ọ̀dù ẹ̀ lọ́wọ́ látẹnu ọ̀nà gbogbo àwọn boys tó wà nínú ilé ẹ̀ kò sẹ́tí mi kì í fún lówó so that àìmọye transfer so that Awikoko má tì mí sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí n bẹ́ẹ̀ dé síbẹ̀ ẹ kàn gbọ́rọ̀ wèrè lọ briefly tó máa wá bí bàbá ẹ̀dá tó wá bẹ́ẹ̀ kí n sọ ohun tó wà lẹ́mìí mi jáde tán fún mi ẹ máa gbọ́ lọ tó wá bí bàbá ẹ̀dá mo sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n wá rí gbogbo tá à ń bò yẹn gbé wáyé ló má padà wá gbọ́ ẹ máa gbọ́ lọ. Ìgbòho ló nífun kan ṣoṣo bíi tẹjọ ní ọmọ wípé Ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú Ọ̀yọ́ lóṣù ìtọyọ jẹ lọ́yọ́ ń wá. Ìgbòho ọmọ wípé ọ̀pọ̀ èèyàn ló wọṣọ ṣùgbọ́n ẹranko ni wọ́n irú ẹ̀ lọ́kan lọ́mọ. now tẹ́ bá wò gbèsè ayé ọ̀kan lọ́mọ Amẹ́ríkà ló ń wà. Controversial àfáàní òun àti Saidi Shittu wọn máa ń búra wọn gbà kan. ẹ jẹ́ n bá stop ẹ̀ bẹ́ẹ̀ náà dákẹ́ wèrè. Number 1 ó ní Amẹ́ríkà ló ń wà mí ní Amẹ́ríkà ni mo wà Amẹ́ríkà ni mo ń gbé pẹ̀lú gbogbo family mi torí Amẹ́ríkà ni mo ń gbé pẹ̀lú gbogbo àwọn ẹbí àti ìyàwó àti gbogbo ọmọ tí mo bí Amẹ́ríkà gbogbo wọn gbé so that kókó máa jẹ́ kó máa ró lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì oní controversial àfáàní èmi àti Saidi lájọ ń jà tó tí gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú Islamic fracas pátápátá lákòókò délẹ̀ pẹ̀lú Saidi Shittu kò sẹ́yìn Sunday Igboho pẹ̀lú ẹ̀rí tó dájú tó kún lẹ́lẹ́ kò sẹ́yìn Sunday Igboho tó yẹ ṣùgbọ́n Ọlọ́run ń lò èmi láti fi dákẹ́ wàhálà yẹn èmi ni mo gbéra mi kalẹ̀ pé mo fẹ́ fira mi ṣe sacrifice fún gbogbo ìjà àfa Nàìjíríà if not so Sunday Igboho kò bá ti gàbálẹ̀ gbogbo ìjà àfa Nàìjíríà torí ọwọ́ tó fẹ́ gbé ni wípé ó fẹ́ gbé ọwọ́ pé kí gbogbo àwọn àfa máa wá gbàyàn dá lóhun kan tó sọ̀rọ̀ ọwọ́ tó fẹ́ gbé nìyẹn. Pressed phone call completed. ṣó yẹ ló yá pé tó bá lọ sóde àwọn àfa ìwọ tó kì í ṣe mùsùlùmí wà wá gba mic lóde àwọn àfa wà ní pé ó fẹ́ máa sọ̀rọ̀ lóde àwọn àfa mọ́ńbà àlùkà. Incoming call. Press phone call completed. mọ́ńbà àlùkà kí ló bá lù ẹ́ ìwọ tó jẹ́ tó kì í ṣe mùsùlùmí wà wá sóde àwọn àfa wà wá gba mic kó fẹ́ máa control àwọn àfa. ẹ dákun lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tó lò mí ń sábàbí láti dẹ́kun ìwà yẹn if not so kò bá ti continue láti máa wúrú wà yẹn kò bá ti continue ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ míì ni àbúrò ẹni tó nóhun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni mo postpone ọ̀rọ̀ yẹn lénìí ṣùgbọ́n mo postpone ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá fẹ́ mọ ohun tó ń dún nínú rédíò tó bá ti bí ẹ̀dá ni mo wí o tú padà wá ìgbà yẹn wà tó wà mọ ohun tó ń ṣẹlẹ̀ tó bá ti bí ẹ̀dá tú padà wá ṣùgbọ́n tó bá ti bí ẹ̀dá tú padà wá gbogbo ara yá wa mọ̀ wípé inú number 1 ọ̀tá enemy inú best enemy Sunday Igboho ló wà nítorí àti jẹ nítorí àti mu tọ́lọ́wọ́n dẹ̀ ti yọ fíùs àlùbáríkà kó lára ẹ̀ wá nítorí ẹ̀rù bí àwọn olè máa manipulate kò máa wá gbé fọ́tò fídíò Sunday Igboho tí wọ́n ti bú Sunday Igboho wá tó máa
kò máa ṣe bí pé Incoming call. onífẹ̀ẹ́ Sunday Press Igboho. you can phone call completed. wọ́n yí pé onífẹ̀ẹ́ Sunday Igboho wo bí báyìí. mo ń bọ̀. mo ń bọ̀. hello. mo ti gbọ́. mo ti gbọ́. mo ti gbọ́. point of correction àwọn kan wọ́n ní àwọn kan type pé ó múṣẹ́ ìyàwó mi. Phone call completed. àwọn kan type pé ó múṣẹ́ ìyàwó mi báwo fún ẹni tí ò bá yé èdè gbòòrò mo fi sọ o mi ní pé tó sì ìyàwó mi o tó bá ní pé wọ́n múṣẹ́ èèyàn èdè gbòòrò ni o ó nà iṣẹ́ kò gbé bí ó múṣẹ́ kò tó sì ìyàwó mi o ẹ má ṣì mí gbọ́ o kò gbé Sunday Igboho tó sì ìyàwó mi tó bá ní ó múṣẹ́ ìyàwó mi ti yá àwọn ọmọ gbòòrò ṣóyé ọ̀tọ̀ ní canvasa ọ̀tọ̀ ní sítà ọ̀tọ̀ ní lọ múṣẹ́ wá èdè yẹn ti yá àwọn ọmọ gbòòrò àwọn tó wà lórí street èdè eléyìí so that tí bá ní pé ó múṣẹ́ ó canvas ẹni òun ló ti canvasa fúnra ara ẹ̀ ó dẹ̀ ti fẹ́ ṣe sítà ìwọ kan náà canvasa ìwọ kan náà ló fẹ́ ṣe sítà ṣé o mọ bó ṣe ń lọ ń gbòòrò ni tó bá máa ṣe on court yìí sókè ó lè ṣe on court nítòsí tèmi nítorí pé mo wá jáṣẹ́ on court yẹn ihun tó padà wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ṣe fẹ́ mọ tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ni àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ jẹ́ n kó lórí ẹ̀ tó bá bíbà bá ẹ̀dá Awikoko tó bá bíbà bá ẹ̀dá sẹ̀ tó padà wá mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ yẹn ó dàbọ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ ṣùgbọ́n mi ní sọ jù bẹ́ẹ̀ tó bá bíbà bá ẹ̀dá sẹ̀ tó padà wá ìgbà yẹn wá tó wá mọ ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n bá bíbà bá ẹ̀dá tó padà wá ṣòye tó mi èmi ọdẹ lọ báyàn o everybody mọ mi ìdẹ́lẹ́ lọ báyàn bọ̀ tó bá wá gbálẹ̀kùn rẹ́rẹ́ wo mi ní wọn fún ẹ láàbọ̀ ṣùgbọ́n ṣòjì ẹ mi ní o ṣòtí rí inú àwọn ẹ̀rí máa ṣe gbé Sunday Igboho òun lélẹ̀ àjọ dúró inú àwọn ẹ̀rí máa jẹ́ mi lọ nìyí inú àwọn ẹ̀rí máa jẹ́ mi lọ lélẹ̀ ṣó wọn pé fọ́tò kan lélẹ̀ èmi rè ìyàwó mi rè Sunday Igboho lélẹ̀ fọ́tò ló ṣì ń rí o gbogbo ẹ̀ ló ní fídíò wàá mọ̀ pé mi ní sọ̀rọ̀ kí má ní èrè lọ́wọ́ o fẹ́ mọ ohun tó wà láàrin wa ni ṣùgbọ́n mo tún béèrè lọ́wọ́ ẹlẹ́gbẹ́ lọ́ọ́ bẹ̀ pé kí ló dé tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi tó fi betray boy tó wà ní breakfast yẹn tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi kí ló wà ń bẹ̀ o fẹ́ mọ ohun tó wà ń bẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọpọlọ ní òjò tẹ máa ń fò bàtà burúburú tẹ́ pé ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ pé ẹ wo wàláì tàlà ẹnìkan ni mò ń tijú ṣùgbọ́n ẹ tì mí kàn gírí tèmi kàn gírí ọjọ́ kan mo kàn gé ọjọ́ kan má kú ọjọ́ kan ní má kú má padà kú tẹ́lẹ̀ ṣe ẹ tèmi kàn gírí ṣẹgbọ́ ẹ wo ẹ jẹ́ n lọ bí tí mo fẹ́ lọ